Ẹ káàbọ̀ padà sórí ètò Miliki Express. Mo ti máa ń sọ fún yín mo ní Miliki Express lẹ́tọ̀. Ètò ní Miliki Express. Ẹ má kàn change ẹ mọ́ yín lọ́wọ́ o. Anybody bá fẹ́ touch dial orí má gbé kúrò. Miliki Express là ń sọ lọ́wọ́. Òun náà ń wò lọ́wọ́. Òun náà ń gbọ́ lọ́wọ́. Òun náà ó yẹ ṣáà òun náà ń gbọ́n mu. Mo bá ti sún. Ó tún padà sórí ètò pẹ̀lú èèyàn mi. Ẹ̀jẹ̀ mi pàdí mi mo lè ní kọ́líìgì mi náà nítorí pé ọ̀kọ̀ọ̀kan náà ló ṣe kí ni òun ló dà wá pọ̀ orúkọ tí wọ́n ń jẹ́ Coded comedian. Èmi ò mọ ibi tán ti rí Coded o tó wọ́n rí pé yàrá ìyá àwọn tó jókòó ìwásílà Coded ló ń jẹ́ àwọn náà wá dé lẹ́nì wọ́n ní àwọn Coded comedian mo ní lẹ́nì gbogbo nǹkan tó wà nínú Coded a máa tú ibi tẹ́yìn ti rí Coded ti yín tẹ́ fi ń kóòdù kiri àdúgbò tèmi ti rí Coded tèmi ní pé wá sílá Coded lọ́mọ ń jẹ́ ẹ̀yin tèmi nílé ẹ máa gbọ́ ohun ìrìn lẹ́nì mo ń bọ̀ mi ò ní kúrò wájú yín Coded comedian ṣe wà all right èmi gan rí ẹ ní ìdípolówó wọn náà wọn fáìn ìbàjẹ́ ẹjọ fáìn tẹ ló yẹn ń bí mi níta ló wá fáìn jù náà àwa méjèèjì. Very fine oríṣiríṣi. Okay. So èmi chocolate ẹ̀yin pupa. So èmi pupa èmi fine ní dúdú. Okay. Fine ní pupa. Ó dà. Ẹ rí pé mo pín ní jẹ́ kó ní kálukú ṣe mọ̀. Fine náà ṣáà ní gbogbo ẹ̀. Coded comedian ẹ bá mi kí àwọn ará ilé kẹ́ wá sọ orúkọ yín ní kíkún. Gbogbo ojú tó ń wò mí nílé lókè lẹ́yìn odi bí ìyá mi ṣe máa ń sọ máa ní ká fọpẹ́ fọ́lọ́run. Ọpẹ́ fún Ọlọ́run ọba alágbádá iná ọba láwùrábí ọba àná ọba ìní ọba títí láéláé. Ẹ rí a ní sórí burúkú o ẹ ṣàmì ẹ̀ kì í ṣe àdúrà fún hairdresser àti bábà torí kò sórí tán gbọ́dọ̀ wọn tán kì í ṣe bẹ́ẹ̀ ni orúkọ tèmi ni MC Coded ni mò ń jẹ́ ṣùgbọ́n kò sẹ́yìn gbogbo àwọn èèyàn wọn máa ń sọ pé àmọ́ orúkọ yín gangan orúkọ tẹ̀ ń lò lórí stage lámọ̀ ok màá là tán báyìí orúkọ tèmi mo jẹ́ ọmọ Ògúnbọ́nà Boluwatife Mc Coded ọmọ Ògúnbọ́nà lórúkọ tèmi. Uncle ṣebí Ògbónà wà nínú orúkọ yín. Ok mo jọ Igbo wọ́n máa ń sọ bẹ́ẹ̀. Ẹ mọ̀ gbàtẹ́ kókó dé mọ̀ ẹ mọ̀ pé ní English lẹ́yìn bóyá wọ́n dẹ̀ tọ́ fi pé wọn kì í ṣe bí English lọ́dọ̀ èmi wá sí la Coded. No kò sí ìtawọ̀ kì í sọ bó jẹ́ ti English á fún yín bó jẹ́ Yorùbá. Orí Orísun lẹ́wà yìí tó jẹ́ wípé Yorùbá lórísun wa tí ò dẹ̀ ní gbẹ̀. Ibi tẹ́ bá fẹ́ ní Jẹ̀bú máa fún yín. Tó bá jẹ́ Jẹ̀bú yẹn ọmọ Yemi rúwọ wà a lè ṣe bẹ́ẹ̀ pọ̀ ó ní English yẹn bóyá 1/10 ni bó ṣe máa jẹ́ nìyẹn. Olúwa ní Ṣọlá rẹ̀. Boluwatife Mc Coded. Orúkọ yẹn gùn. Èwo ni wọ́n ń pè yín ṣókínú ẹ̀. Boluwatife. Ẹ dẹ̀ wá fi àmì fàágùn ẹ dẹ̀ fi lé. Ṣé mọ̀ pé orúkọ yẹn unique ṣé wọ́n yẹn ló ń jẹ. Ṣé mọ̀ so in Nigeria má bínú ṣe ní Nigeria wa ta wà yìí for you to be unique you have to be unique extraordinary. Ẹ rí i pé o gbọ́dọ̀ ṣe nǹkan tó jẹ́ nǹkan pàtàkì kó tó lè dá yàtọ̀. Ẹ̀yin ò rọ́mọ tó wọnú plane níjọ́sí tó sátábẹ́ plane láti Benin Èkó. Ẹ rí i pé nǹkan tó ṣe yàtọ̀ wọ́n ti fún ní scholarship. Mo ti sọ fún àwọn tó ń gbé lẹ́gbẹ̀ẹ́ lé mi kí wọ́n náà wọnú plane sọ́dọ̀ wọn lè gba scholarship. Àbí kébì náà wọnú plane. Ẹ̀yin ò lè gba bẹ̀ẹ́ mọ̀ kóun kéré ẹ̀yin tóbi díẹ̀. First born yín kan. No mi mo ṣe single I'm still very much single mi ò tí ì marry. Mo fẹ́ ní pé káwa náà lè jọ láàjọba pé bí a kàn ní kí first born yín kí ẹ̀ kó má ṣàwọ̀ ti Nàìjíríà kó lọ kó sábẹ́ plane tó bá fẹ́ lọ bẹ́ẹ̀ bí Amẹ́ríkà. Tẹ́yìn bá fẹ́ mi dá mi ọmọ ara méjì ló máa wọnú plane yẹn. Kán lè fún scholarship. Kò sí wàhálà. Mr. Boluwatife nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣẹjọ Yíbò ṣé mírọ̀ yín àbáwọn èèyàn ti sọ fún yín wípé ẹjọ́ Yíbò jù. Wọ́n ti máa ń sọ pé mo jọ Igbo ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ ṣe débi ẹni ṣògbónà pẹ̀lú orúkọ mi. Mo máa ń rí Ògbónà láàrin orúkọ yín àbẹ́mi ni mo ń ṣe mistake. Àpẹẹrẹ àti bóyá ẹ máa ń lògò time yẹn. Bẹ́ẹ̀ ni ṣe mọ̀ kó oríṣiríṣi ìgò ló wà ìgò kóòkì wà spectacle wà ṣe mọ̀ bóyá ìgò kóòkì lẹ́lẹ̀ ó máa ń dọ́bù nǹkan fẹ́ẹ̀. Ẹgẹ́ tí ó dọ̀bùlẹ̀ ìyẹn náà fine. Ẹ jẹ́ ká gbà báyìí ọmọ ìlú bo ni Mr. Boluwatife. Ọmọ bíbí Abẹ́òkúta òkè tòkú lè ní ṣùgbọ́n Ìjẹ̀bú ni mo gbé dàgbà. Ó ga o àná ará Ẹ̀gbá ṣe mí o bí kan bímọ lẹ́gbàá kan wò dàgbà ń Jẹ̀bú àní wọ́n ṣe mí tèmi ṣọlọ́run. Ẹ̀tọ́ ẹ̀jẹ̀ kan náà ni wá ní. Ẹjọ́ báwo ni wọ́n ṣe wá bí yín lẹ́gbàá ṣán wá jí yín gbé lọ Ìjẹ̀bú ni àbí ọ̀lẹ́ ṣe wá rìn dé ìlú Ìjẹ̀bú tíá. Ìyá mi ni ó wá láti Ìjẹ̀bú. Ìyá ni mo tẹ̀lé lọ sí Ìjẹ̀bú. Ṣé ọmọ ọkùnrin máa ń láìkì ìyá ọmọbìnrin dẹ̀ máa ń láìkì bàbá.
ìyá mi ni mo tẹ̀lé lọ wọ́n ṣe lọ́wọ́ sọ ó yá ta ló fẹ́ tẹ̀lé mo dẹ̀ ní ìyá mi mo fẹ́ tẹ̀lé so iṣẹ́ ló jẹ́ kí mo sì mi wà níjẹ̀bú so I have to just ẹ má bínú mo ṣáà tẹ̀lé wọn lọ sí Ìjẹ̀bú. ok iṣẹ́ ló gbé mọ́mì yín lọ sílùú Ìjẹ̀bú kì í ṣe pé bóyá ọmọ Ìjẹ̀bú ni wọ́n. ọmọ Ìjẹ̀bú ni mọ́mì mi náà dáàdì mi lè gbà so Ìjẹ̀bú tó fẹ́ gbà ni. èmi náà máa ń sọ Ìjẹ̀bú tó bá fẹ́ gbà má bínú Ìjẹ̀bú ló máa ń win ni o mọ́ sí tèmi náà Ìjẹ̀bú ni wọ́n. Ìjẹ̀bú náà dẹ̀ ti tọ́ wa ẹ̀yin Ẹ̀gbá ibi kẹ̀fù ẹ má pè mo sọ báyìí lójú afẹ́fẹ́ o èmi máa sọ ìbájẹ́ straight ọ̀rọ̀ fún yín ni ẹ̀yin ní bàbá wa o. Ìlú Ìjẹ̀bú Òde yìí lẹ ti wá dàgbà náà ti tọ́ yín tẹ́ ti lọ léèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ gíga bíbó. bẹ́ẹ̀ni mo lọ Ìjẹ̀bú náà ni mo ti lọ primary school ẹ bá rántí dáadáa Táíṣọ́ láàrin ìyẹn wẹ́rẹ́ náà ń pè ní Tasque nígbà yẹn ní Ìgbẹ̀bà road bẹ́ẹ̀ ni mo ti ṣe primary school so ìgbà tí mo máa wọ university ìgbà tí mo máa wọ secondary school mo bọ́ sí Ìjẹ̀bú Òde grammar school torí pé àwọn boys ìgboro ń gbà yẹn everybody fẹ́ lọ boys school ìgbà tó máa di GSS 3 tí mo sì mi rí i pé àbọ̀bọ̀ yìí ti ń ya tọ́ọ̀gì díẹ̀ so wọ́n wá wò pé kò jẹ́ kí n put caution wọ́n wá withdraw mi kúrò ní public school wọ́n mú mi lọ sí private school so bẹ́ẹ̀ ni mo ti ka SS1 to SS3 bẹ́ẹ̀ ni mo wá finish bẹ̀rẹ̀ ní Ìjẹ̀bú Òde bẹ́ẹ̀ mo wá lọ sí Ìgàn Ìpábì ni mo ti ṣe secondary school from Ìjẹ̀bú Òde grammar school to Ìgàn Ìpábì Ìjẹ̀bú Anglican Diocesan College Ìgàn Ìpábì so ìgbà tí mo wá kúrò bẹ́ẹ̀ mo wá lọ sí Ọlábísí Ọ̀nàbànjọ University bẹ́ẹ̀ ni mo wọ school ní 100 level tí mo fi ṣe law. Ìlú Ìjẹ̀bú lẹ ṣáà ti gbé gbogbo láìfù yìí ẹ̀wọ̀n Ìjẹ̀bú ẹ̀ máa káre tí wọ́n ẹ̀ o lórí fọ Ìjẹ̀bú ń gbìyànjú Ìjẹ̀bú ń tíráyì wọ́n lè ṣe ẹ̀pù kan mi náà yìí ẹ̀pù sí ká fún Ìjẹ̀bú sọ dédé program tèmi ndéédé náà náà mi jí mi sọ̀rọ̀ bí àwọn tèmi lè ẹ̀wọ̀n tèmi ń lé kẹ́ kó bá ṣí Ìgbò ẹ̀wọ̀n wa kó ṣí Haúsá kó ṣí Èkó tuwa ẹ̀wọ̀n náà dẹ̀ ń gbọ́ nítorí wọn fẹ́ kò lè wọ́ wọ́n rò pé ká fi eléyìí ṣe Ìjẹ̀bú special ní bọ́kọ mi rò pé fẹ́ da tó torí pé gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá nílé Ìgbò wà ń bẹ̀ mọ́là wà ẹ mọ̀ ó ti ẹ jẹ́ ká máa sọ èdè tí gbogbo wa gbọ́ yìí Mr. Coded wọ́n náà dẹ̀ ń try ó wà ọ̀rọ̀ nígbà tẹ́ wá jáde ní Ọlábísí Ọ̀nàbànjọ University ti ẹ̀ka lọ kí ló wá sún yín dé ìdí kọ́mẹ́dì tẹ́lẹ̀ ń ṣe.